mo kí gbogbo ọmọ kóòtù òjìrè mo kí wa nílé lẹ́yìn odi gbogbo diaspora ni mo kí pé a kú bójú ọjọ́ ti rí níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi ohun tó mi jáde òun ni pé ọmọ Yorùbá ni mí mo wá kí gbogbo àwọn òǹpìtàn ẹ̀yin òǹsọ̀tàn gbogbo yín mo kí kò sẹ́ni tí ò rí tàn pa kò sẹ́ni tí ò rí tàn sọ mo wá kí ṣùgbọ́n má gbàgbé wípé ìgbà míì ìtàn àtẹnudẹ́nu ó máa ń ṣe àkóbá nínú ìtàn ẹ̀yin tẹ́ ká tinú ìwé ìgbà míì wọ́n máa ń ṣe àgbéyẹ̀wò ìtàn tá a kọ sínú ìwé tí wọ́n lè rìfíw ẹ̀ gbélé ìbámudè lọ́fẹ́ kọ́ nísìn ọ̀tọ̀ ní bó ṣe máa gbé yóò bá nǹkan kan kú yóò yà nǹkan kan kúrò ńbẹ̀ fápẹ́ẹ̀rí ọ̀rọ̀ tá a bá wọ kábíyèsí His Royal Majesty ọba wa Akeem Abímbọ́lá Owóadé Aláàfin of Ọ̀yọ́ ikú bàbá èyí kábíyèsí o tá a bá wò ó ìjọ tí wọ́n ṣe coronation wọn tí wọ́n gbé wọn ládé tá a bá kó àwọn bíi àwọn òǹkọ̀tàn mẹ́ta síbẹ̀ ẹ rí i pé ohun tí oníkálukú ọkọ yóò yàtọ̀ síra wọn bí ìtàn tá a kọ sínú ìwé bó ṣe rí nù àwọn tí ó sì wà ń bẹ̀ níjọ́ tí kábíyèsí tí wọ́n ń dé wọn ládé nígbà tó máa jáde kó ń bẹ̀ tó bá tó bí ọdún kan sí tí wọ́n bá máa sọ ìtàn yẹn látẹnudẹ́nu ẹ rí wípé wọ́n sọ ọ́ ju wọ́n sì àwọn àfikún ju tí wọ́n rí ń bẹ̀ lọ wọ́n sì yọ àwọn kankan kó ń bẹ̀ bí ìtàn àtẹnudẹ́nu bó ṣe rí nìyẹn lọ́pọ̀lọpọ̀ ìgbà wọn kì í balance torí pé kò sẹ́ni gbogbo ọ̀tún tá à ń pa yìí sí gbogbo àwọn tá à ń pìtàn yìí á sí ń bẹ̀ nígbà tí nǹkan yìí ṣẹlẹ̀ ẹ wá máa gbọ́ mo kí kábíyèsí His Royal Majesty ọba Ògúnwùsì Ọ̀jájá the second Ọọ̀ni of Ifẹ̀ kábíyèsí o kádé ọpẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ kẹsì ọba akọjẹkù pẹ́pẹ́pẹ́ kérùkẹrẹ kó dorí yẹ̀ntúrú bákan náà ni mo kí His Royal Majesty ọba wa Akeem Abímbọ́lá Owóadé Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé kábíyèsí o kẹ́ ẹ pẹ́ lásẹ̀ kẹ́ ẹ pẹ́ lórí àpèrè àwọn bàbá yín mo fi àwọn méjèèjì yìí mo fi kí gbogbo ọba aládé nílẹ̀ Yorùbá ilẹ̀ Káàárọ̀ Oòjíire níbi tí gbogbo ọwọ́ ilẹ̀ Yorùbá dé òfin wà sẹ́rí ìtàn tá à ń pa yìí tàbí ká sọ pé ìtàn tẹ́ ń pa ẹ dẹ́kun o a tún ti bẹ̀rẹ̀ o ẹ má jẹ́ ká dẹ́jà álẹ̀ mọ́ ìwọ ojú mi èmi ojú ẹ kò síwu tó kàn wá nílẹ̀ Yorùbá ó sì gbèrú ló yẹ ká máa bára wa sọ àwọn Haúsá mọbi tí wọ́n ń lọ o torí wọn ọjà síjà àgbà nínú àwọn ọba àwọn ẹ̀mí àwọn mo sì bá àwọn Yíbò pàápàá wọ́n mọbi tí wọ́n ń rè torí àgbọ́ kí wọ́n máa jà sí pé ẹnìkan làgbà ẹnìkan ní kinní kan àgbọ́ o tàwa Yorùbá yìí náà ní yọyẹ ẹ jẹ́ ká wò ó nígbà ìwáṣẹ̀ Aláàfin Ọ̀yọ́ òun ni àwọn ní olórí gbogbo ọba nílẹ̀ Kóòtù Òjìire nígbà ìwáṣẹ̀ àwọn ni wọ́n ń bá bọ̀ ìgbà tó yá
òun náà pè ní Ọ̀yọ́ empire àbí àwọn Ọ̀yọ́ Mèsì sáà pé Aláàfin ó dá dúró tó sì ń ṣe ìjọba rẹ̀ nígbà náà kò sí ọba kan mọ́ nílẹ̀ Yorùbá tó ní ìṣèjọba tí Aláàfin Ọ̀yọ́ ní nígbà náà ṣùgbọ́n ìgbà tó yá kódà àwọn òyìnbó gan wọ́n rí wípé Aláàfin Ọ̀yọ́ ó ti ṣe ìjọba ó ti ní ìjọba tiẹ̀ tá a pè ní Ọ̀yọ́ empire wọ́n wá wò wípé tí àwọn bá sọ pé káwọn tó mú Aláàfin Ọ̀yọ́ agbára yẹn máa pọ̀ jù nígbà náà lọ́hùn agbára yẹn yóò pọ̀ jù fún Aláàfin of Ọ̀yọ́ ikú bàbá Yèyé Kábíyèsí ìdí nìyí tó jẹ́ pé wọ́n fi lọ pick Ọọ̀ni of Ifẹ̀ nígbà náà lọ́hùn tó ń lọ pick wọn ìyẹn ni Kábíyèsí His Royal Majesty Ọba Adésọjí Adérẹ̀mí Ọọ̀ni of Ifẹ̀ nígbà náà lọ́hùn ẹ wá tún wá wò ìgbà tí òṣèlú wá dé òṣèlú wá ló fọ gbogbo ẹ̀ yángayánga nígbà náà ni ayé ológun kan ìrìndàkọ rẹ̀ ìgbà tó ṣèlú wọnú ìṣèjọba àwọn lọ́balọ́ba ìgbà náà nìṣòro dé ìgbà yẹn ni wọ́n lọ píkì His Royal Majesty Ọba Adésọjí Adérẹ̀mí Ọọ̀ni of Ifẹ̀ gẹ́gẹ́ bí olórí gbogbo ọba nílẹ̀ Yorùbá tọ́pẹ̀ number 1 tó jẹ́ pé tí ìjọba gọ́ọ̀mẹ̀ntì kẹ́mẹ́sì kankan Ọọ̀ni ni wọ́n máa pè ẹni bá rántí Ọọ̀ni ni wọ́n máa pè nígbà náà tẹ́ ẹ bá rántí ẹ rí i pé wàhálà kan wá dé láàrin Ọọ̀ni of Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́ nígbà tí a sì wà ní Ọ̀yọ́ tí ó bá ń jẹ́ Ọ̀yọ́ nígbà náà tá a wà ní ẹyọ kan ṣoṣo ìjà àgbáyé náà ni ìjà àgbáyé náà ni ìgbà ìjà àgbáyé pọ̀ ẹ má gbàgbé ẹ̀mí bá rìn o ìjà àgbà tá à ń sọ yìí ẹ̀mí bá rìn ìwọ ojú mi èmi ojú ẹ èmi lólórí ìwọ kọ́ lólórí òun ni ìjọba àgbà náà ni wọ́n fi pín Ọ̀yọ́ sí méjì ni wọ́n bá yọ Ọ̀ṣun látara Ọ̀yọ́ ló fi di pé Ọọ̀ni of Ifẹ̀ Ọba His Royal Majesty Ọba Adésọjí Adérẹ̀mí Ọọ̀ni of Ifẹ̀ ló jẹ́ pé àwọn ni wọ́n wá bá Ọ̀ṣun lọ tí Aláàfin of Ọ̀yọ́ ikú bàbá Yèyé Ọba Lámídì Adéyẹmí táwọn wá bá Ọ̀yọ́ lọ nígbà náà ni ogun tó sinmi ṣe é rántí ní bá lọ rántí ìgbà náà lógun tó sinmi náà ẹ wá wò lónìí ohun tí ọwọ́ àṣẹlẹ̀ ńgbà náà àtúntì bẹ́ẹ̀ gbé padà lónìí tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ á wá ìdàgbàsókè nílẹ̀ Yorùbá ẹ rí gbẹ́ngbà tí ọba wa Ògúnwùsì Ọ̀jíjẹ́ the second gbá tí wọ́n jẹ oyè tó jẹ ọba tó máa tó dé wọn ládé kí ni wọ́n bá ṣe wọ́n bá make peace wọ́n tọ́ káàkiri ìgbà wọn kọ́ gbéra ọ̀dọ̀ Aláàfin Ọ̀yọ́ ni wọ́n kọ́kọ́ wá tàbá wò ó bàbá tẹ̀ fún wọn kódà bàbá tẹ̀ fún wọn ju bí Ọọ̀ni ṣe tẹ̀ fún wọn lọ ẹ rí i pé ikú Ọba Yèyé wọ́n jẹ́ ẹnìkan tó jẹ́ pé wọ́n rẹra wọn lẹ̀ ní ìsọ pé bàbá wa Kábíyèsí Ọba Ọ̀jíjẹ́ the second ní ìsọ pé wọ́n ní ìgbéraga kọ́ ni mo sọ o ṣùgbọ́n bàbá yẹn wọ́n rí i pé ẹnì yìí fọmọdé jẹ oyè
àwọn sì jù ú lọ lọ́jọ́ orí wọ́n wá tẹ̀ fún wọn wọ́n tẹ̀ èyàn tẹ̀ fún ẹni tó tí èyàn jù lọ kò túmọ̀ sí pé ẹni tó tẹ̀ fún yẹn jù lọ lọ́jọ́ orí o ẹni bá tẹ̀ fún yàn tàbí wọ́n dọ̀bálẹ̀ fún ẹ tó ń tẹ̀ fẹ́ káàárọ̀ ó lè ju ẹni yẹn lọ ṣùgbọ́n bóun ṣe ṣe tiẹ̀ nìyẹn kábíyèsí Ọ̀gẹ́gẹ́ the second lọ́nà fífẹ̀ àwọn náà wá tẹ̀ fún kábíyèsí lẹ́yìn gbogbo ọ̀rọ̀ ẹ rí i pé wọ́n jọ sọ̀rọ̀ láti make peace wọ́n kò mẹ́ nígbà tí wọ́n lọ sí ìlú Èkó lọ́dọ̀ ọba kan nílùú Èkó gbogbo ara náà lámọ ohun tó ṣẹlẹ̀ ńbẹ̀ tí wọ́n ní ọba yẹn rí Ọọ̀ni of Ifẹ̀ fín gbogbo ara mọ ohun tó ṣẹlẹ̀ o ó ti yẹ yín ẹ wá jẹ́ kó gun mí àtijọba nílé Ọ̀yọ́ àtijọba nílé Ifẹ̀ ẹ jẹ́ kó gun mí. Aláàfin of Ọ̀yọ́ His Royal Majesty ọba Akeem Abímbọ́lá Ọ̀wọ́adé Aláàfin of Ọ̀yọ́ ikú àbáyèyé ẹ dákun àtẹ̀yìn àti His Royal Majesty ọba Ògúnwùsì Ọ̀jájá the second Ọọ̀ni of Ifẹ̀ ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe rẹ ní ṣùṣù ọwọ́ ẹ má fetí sí àwọn òǹpìtàn àti àwọn òǹṣọ̀tàn ẹ má fetí sí o ẹ má fetí sí o ẹ dákun ẹ ṣe ra yín lọ́kàn ṣoṣo ni bẹ́ ẹ bá ṣe ra yín lóṣùṣù ọwọ́ ẹ rí i pé ilẹ̀ Yorùbá ìdàgbàsókè ó bẹ̀rẹ̀ sí balẹ̀ Yorùbá torí ẹnu ó kò ṣùgbọ́n tá a bá ṣe lẹ́lẹ́yọ ẹ̀yọ́ tá a bá náà fetí sí àwọn òǹpìtàn àti àwọn òǹṣọ̀tàn a rí i pé ìṣòro láǹlà nìyẹn tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹ dákun kábíyèsí mo fi àwọn alálẹ̀ ibi tẹ́ ẹ jọba lé lórí mo fi bẹ̀ yín ẹ ṣe ra yín ní òṣùṣù ọwọ̀ yín méjèèjì His Royal Majesty ọba Akeem Abímbọ́lá Ọ̀wọ́adé Aláàfin of Ọ̀yọ́ mo fẹ́ sọ kíní kan fún yín sà ẹ má bínú sà o kábíyèsí o ẹ má fi tẹ̀sí ṣe o ẹ dákun ẹ má fi ti ẹ̀sìn ṣe o ẹ ṣe ẹ má fi tẹ̀sí ṣe o ìgbà tẹ́ jọba sà Kùránì kọ́ ni wọ́n fi yàn yín o wọn ò fi Bíbélì yàn yín sà Ifá ni wọ́n ní wọ́n fi yàn yín o ìṣẹ̀ṣe ìlànà ìṣẹ̀ṣe lẹ́sìn gbàdé ipò ọba Aláàfin Ọ̀yọ́ o wọn ò mú yín lọ sí mọ́sálásí wọn ò mú yín lọ ṣọ́ọ̀ṣì o ìpè bílẹ̀ gbà àti gbogbo ibi tíṣẹ̀ ẹ̀ṣẹ̀ wà ní ilẹ̀ Ọ̀yọ́ ìṣẹ̀ṣe ìlànà ìṣẹ̀ṣe lè bá débẹ̀ kò sẹ́ni tó lòdì ọ̀run tó bá o tó wá sọ fún wa pé ẹ̀sìn báyìí wọ́n ń ṣe lálòdì ọ̀run o kábíyèsí ẹ kó gbogbo ẹ̀sìn ẹ kó mọ́ra ẹ má yẹn nìkankan lódì gbogbo ẹ̀sìn ẹ kó mọ́ra Ọlọ́run ó sì yọ̀ọ̀bá yín ṣe àwọn alẹ́lẹ̀lẹ̀ yọ̀ọ̀bá yín tó ẹ wo ìgbésẹ̀ Aláàfin of Ọ̀yọ́ ọba Lámídì Adéyẹmí tó gbésẹ̀ lánàá ẹ tọ́ yọ yẹ ẹ̀yin náà lágbára Olódùmarè ọba ẹ ní ṣubú dànù o ẹ ṣe o tọ́ ẹ dákun lẹ́yìn gbogbo ọmọ Yorùbá ẹjẹ àpàwọ́pọ̀ ẹjẹ ajáwọ́ náà ń pìtàn ẹ má jẹ́ adárúkẹ̀lúlẹ̀ láàrin àwọn lọ́balọ́ba o ẹ dákun o ẹ bá wá sí ààrẹ kódélégódógo sa Olúfúnṣọ́ Adéjàre Adéjọmọ Ògúndìran orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi bí mo bá jí máa fọ́ gbárí mi mú o orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi.